ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kì í jó àlówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Ọmọ wo? Bọ́dá mi. Ọmọ wo ni? Ó ní nǹkan tí mo fẹ́ bá yín sọ. Bọ́dá mi bẹ ṣe ń lejú yóò. Kí máa bínú. Pẹ̀lẹ́bẹ́, ó máa kàn burúkú àbùkù. Ó mọ̀ pé tí bá ń nọrú ọwọ́ ìsìyàn àbùkù ni ẹ́. Sọ pé sẹ́yìn àbùkù mi rè. Ipò fẹ́ tẹ́ nìyẹn. Àfi bí ìwo kò yẹ mọ́sítà tó wà nínú mi ìwo ẹ̀rẹ̀. Tí bá nà sí ẹ̀ tí ẹ bá ẹ, careful. Be careful. Wà tẹ́ o. Ló ṣẹlẹ̀ àwọn ará lé nìkan lè máa lè dí mọ́tẹ́ wọn máa kanra mọ́. Ojú wọn bí báyìí lọ́mọ kékeré kan wá síbi tó lù yín àlùbọ́lẹ̀. Ó lù yín blue black kò sí nǹkan tẹ́ ẹ ṣe sí. Àwọn band members yín lọ́ forin gbé yín dìde. Wọ́n ṣàfi pàṣíjù rẹ́ lára yín. Kí lẹ ṣe sí? Ará lé nìkan lè máa lè dí mọ́ gbogbo ìgbà kí ló ṣẹlẹ̀? Kí lẹ ṣe? Ọmọ kan lù mí. Òye mi mọ̀ nǹkan tó ń sọ. Ọ̀rọ̀ ni. Ohun tó sọ òye wa bí. Kí ló ń jẹ́ lift him up? Bọ́dá Sàámú, bíbá ilẹ̀ wà. Kí la rí tà sọ fún yín? Tẹ bá rí sọ bẹ́ẹ̀. Àwọn ọmọ olójú ẹyin, wọ́n lọ sọ bẹ́ẹ̀ lálùbọ̀lẹ̀. Ó kọjá sísọ. Lúpọ̀ sísọ bẹ́ẹ̀ ibi tí báwo lè ṣe kí ló ṣẹlẹ̀ kí ló yọ̀dà pọ̀ Lúpọ̀ sísọ bẹ́ẹ̀. Ẹ wo wọ́n lù wọ́n tó kéèké Bọ́dá Sàámú ká nípa ẹ̀wà ń bẹ̀ ni ẹ mọ̀ nǹkan tá à ń sọ wọ́n lu ṣégè sí wọn lára. Wọ́n lu sọ bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀ sáwọn ọmọ yìí? Bó ṣe ń jà fún mi ò mọ̀ ìmọ̀lára rẹ̀ ni mò ń rí ọba tó ń jà fún mi ní ìkọ̀kọ̀ ìyìn ògo ló yẹ ọ́ ò bàbá baraka ọ̀sìnkìnrin alábíà. Mo sọ bẹ́ẹ̀ igi kan ni mí nínú ìṣẹ̀dá Ọlọ́run ẹni bá kọlù mi àwo tuotuo. I am confirmed laka. Can you complete it with erin? Àwọn ọmọ ìwà sọ̀rọ̀ sí mi wọ́n ti wá bẹ̀ mí lóòótọ́ ìgbà tí wọ́n bẹ̀ mí mo arrest ẹ̀ mo mú wọn àti ẹ lọ mo fẹ́ remind tí wọ́n ní ipe kan kú sínú sẹ́ẹ̀lì àmọ́ nígbà tó dẹ̀ ti wá bẹ̀ mí mo dẹ̀ ti gbọ́ àmọ́ kò tán nù kò tán nù mí ọmọ tó jẹ̀yẹ̀ mi tó yóò ló rántí pẹ̀lẹ́ ẹnu ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ bí ẹnu àgùnfọ́n tó ṣẹnu bí ẹnu pẹ́pẹ́yẹ o níwájú o lẹ́yìn gbogbo ẹ̀ straight náà ni ó ń rè ẹsẹ̀ méjèèjì bí nǹkan tó fi ń kànkán lẹ̀ ṣé bọ́ọ̀ ló fi rántí tó ṣẹlẹ̀ bó ṣe wá rántí yẹn ni mo ṣe wá wò pé kò sí bó ṣe lè wò kó rí àfi tí n bá ti kú òun làwọn ọmọ ilé gbádùn wọ́n ràn wọn ọ̀ràn tó wà láyé wọn wọ́n máa ṣe káàkiri ni àfi tí mi ò bá sí láàyè mọ́ ayé wọn máa padà bàjẹ́ lójú ẹ̀mí mi ni mo sọ bẹ́ẹ̀ àfi tí n bá kú nìkan nọ́mà tó wà òkè mi ni mo sọ bẹ́ẹ̀. Bọ́dá Sàámú. Olójú ẹ̀yin Pẹlẹbẹ. ṣé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín màá fẹ́ kẹ́ la etí yín kẹ́ gbọ́ kẹ́ dẹ̀ take action pápápá. Mo gbọ́ báyìí tí Bọ́dá Sàámú sọ pé táwọn bá ṣì wà lórí èpè ẹ̀ ní pẹ́ kú. Kí mo ṣe fún Bọ́dá Sàámú ikú bíi ti bó o. Ẹ ṣe mọ̀ pé téyàn ò bá ti láyọ̀ lórí ọmọ téyàn ò ní sinmi lórí ọmọ téyàn ò tún wá jèrè àwọn ọmọ yẹn ṣe pé ẹ̀mí ò ní pẹ́ lọ ẹ̀mí yóò ní pẹ́ rebete. Kí ló dé Pẹlẹbẹ? Kí ni òde? Mo gbọ́ tí Bọ́dá Sàámú sọ pé gbogbo ìwọ òṣì ìwà wèrè ìwà jàgídíjàgan táwọn ọmọ yín wò káàkiri ṣe bẹ̀rẹ̀ lè tán ṣe láìpẹ́ ìtọ́ lọ sórí òkè sọ bẹ́ẹ̀ tọ́ lọ lu odidi ìránṣẹ́ Ọlọ́run. Bọ́dá Sàámú sọ pé táwọn bá ṣì wà lórí èké èpè wọ́n ní ìwà wèrè táwọn ọmọ yín wù yẹn wọ́n ní wọn ò ní jẹ́ kó tán lára wọn.
kí mo ṣe fún bọ̀dá Sàámú èmi àti wọn ọjà wọn ọ̀sẹ̀ wọn à ń so oníjà ara wa kí mo ṣe. nǹkan tó gbé mi débi gan-an nìyẹn kí n wá bẹ́yìí kí n tẹ̀yìn pé kí ni nǹkan tẹ́yìn rò pé ṣe fún bọ̀dá Sàámú torí bọ̀dá Sàámú bó ṣe wà yẹn kéèyàn ṣẹ̀wọ̀n lógún ọdún wàláì wọn kì í gbàgbé nǹkan o ọkàn wọn báyìí ló máa wà tó bá ní nǹkan tẹ́yìn ti ṣe fún wọn sẹ́yìn bóyá kẹ́ ẹ rò dáadáa kẹ́ ẹ tètè mọ fẹ́ ṣe máa lọ bẹ̀ wọ́n tẹ́ máa tù wọ́n nínú ẹ wo nǹkan tí bọ̀dá Sàámú sọ yẹn ọ máa ṣe o mo gbọ́ báyìí pẹ̀lẹ́ tí mi ni ẹ wo àwa gan tá à ń gbélé bọ̀dá Sàámú tá a jára lé wọn ò rí nǹkan kan fi wá ṣe mọ́ ni à ń bọ wọn ni à ń pàdé lé wọn lórí báyìí bí èṣù ni a ti dé gbẹ̀njà sí wọn lọ́rùn wọn àṣẹ gbé mi fún wọn àdẹ̀ṣe kọ̀ síta torí tó bá gbé wa mi àwọn ará ayé àbí wọn pé bọ̀dá Sàámú àwọn ará ilé yín gbogbo ńkọ́ so wọn ò rí nǹkan fi wá ṣe mọ́ ni so abẹ́tànsìn yìí kẹ́ pé àrònú yín àti ọ̀dọ̀ fún kẹjọ ṣe pàdé ibi táwọn pẹ̀ sí gbà ṣe bọ̀dá Sàámú sẹ́yìn kẹ́ tètè mọ bẹ́ẹ̀ ṣe máa lọ túbá lọ́dọ̀ wọn ó ní wọ́n ní kí wọ́n sọ fún yín o káyọ̀mọ́ yín tó bàjẹ́ lójú ẹ̀mí yín. pẹlẹbẹ wọn ọ̀sẹ̀ bọ̀dá Sàámú àwọn ọmọ mi àwọn ọmọ tèmi ń jíṣẹ́ jìyà lórí wọn kò lè rí bẹ́ẹ̀ bọ̀dá Sàámú ò lè ṣe bẹ́ẹ̀ fún mi wọn gbà pẹlẹbẹ wọn ṣe bọ̀dá Sàámú à ń so níjà ara wa bọ̀dá Sàámú àwọn ọmọ mi àyọ pẹlẹbẹ wọn gbà. so nǹkan tẹ́yìn sọ ni pé wọn gbà ládùúrú evidence mo sọ yìí adúrú ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ yìí èmi ò rí sọ òṣì ni mo ń sọ. pẹlẹbẹ wọn sọ báwọn. ṣé rí mi lẹ́yìn rí lánàá ni abẹ́rí mi ń jẹta tí mo gbé látò dídí ilé wa tí mo wá bá yín bí tí mo ní kí wá sọ̀rọ̀ tó máa táyé yín ṣe fún yín. SAAMU ALAJO. SAAMU ALAJO. Wa ọ̀rọ̀ òṣìwò ló ń bá mi sọ ní pé bọ̀dá Sàámú kan sọ pé ní pé tí òun ò bá kú ní pé ayé tiwa ò ní da ìwọ náà lè jókòó gbọ́ nǹkan tí wọ́n sọ gbọ́ nǹkan tó ń sọ. ló bẹ̀ sọ ló ṣí ṣé mi ò gbọ́ ṣé tí mi di ni wọ́n mi gan mọ̀ pé mo gbọ́ nǹkan táwọn àti pẹlẹbẹ jọ ń sọ bíbá náà mo fẹ́ tára mi gbọ́ báyìí tí pẹlẹbẹ sọ pé tí bọ̀dá Sàámú sọ pé táwọn bá ṣì wà láì àwọn ò lè gbà ókè. bọ̀dá Sàámú èdè máa kú. mo kọ̀ǹkọ̀ ó máa kú. ọlọ́ọ̀sẹ̀. bọ̀dá Sàámú ṣá jọ sọ fún mi ṣé máa ẹ ṣoògùn kígbẹ ni. ẹ wá tó bá ṣoògùn òkígbẹ tí bá mú àdá tí bá ṣalẹ̀ ẹ̀kọ́ ọlọ́run ọba ó máa wọlé sí lára ni ó máa wọlé. àbúláyé ta ni. mo dáràn tó bá láyé ta tí bá wà bọ̀ tí bá yìí lẹ́ẹ̀kọ́ ọlọ́run ọba mo tún sọ pé ọlọ́run ọba kò ní long life and prosperity ó máa kú ni. ẹni sùn ẹ mọ nǹkan àkọlé dídí gbọ́ bẹ́ẹ̀ yẹn ẹ kàn fún níta ń jẹ́ kí n ro àwọn nǹkan tá a lè ṣe àkọlé dídí ṣe bẹ́ẹ̀ yẹn. orí ẹ̀ ò pé ni irú ọ̀rọ̀ òṣìwò ló ń bá wọn sọ kò fẹ́ dá fún ẹni. wá ṣó òun wáìnì. mo máa wáìnì ẹ̀ wọ́n bá yẹ wá skul o máa gba etí ta ni èèyàn sọ pé tí wọn ò bá kú nígbà ayé tiwa ò ní da ṣó lẹ́gbẹ̀ẹ́ ayé títẹ̀ ṣe rí báyìí. aláyé wá fèmí lẹ́jọ́. when I was in school mo mọ bí mo ṣe rí náà I was intelligent mo jáde pẹ̀lú first class ni mo jáde ẹnìkan wọ́n sọ pé tí wọn ò bá kú ayé tiwa ò ní da gbọ́kọ̀ tó ń sọ ọ̀dẹ̀ ẹ bá sọ̀rọ̀ ká take action. bọ̀dá Sàámú ṣá. ẹlẹ́rìn ẹ̀yẹ ẹjọ́ ìgbà wo ni bọ̀dá Sàámú máa dé a ti ń jókòó bí ìbá ti pẹ́ àwọn ládẹ wá rí. ṣe mọ̀ pé mi ṣẹ̀ṣẹ̀ padà sílé ni so for now mi tí mo movement bọ̀dá Sàámú. ẹ wo àwọn là ń dúró de torí tí gbogbo náà ṣe. manager rẹ̀ ọmọ àmọ́ movement. manager àti ìbò company wo. abẹ́ ń bẹ ṣe wá bọ̀dá Sàámú dà. bọ̀dá Sàámú sílé wọ́n sílé. ẹ wo ẹgbọ́ wọ́n ti gé etí tèmi lọ. wọ́n ò sí lé sẹ́ wọ́n ò sí lé wọ́n ò sí lé ẹ wá wò. irọ́ ni. wọ́n ò sí lé sẹ́ wọ́n ò sí lé ọ̀hún. sí lé. rasa wọ́n sí bí bẹ́ẹ̀. wọ́n sí bí. wa aláyé fara ẹ̀ balẹ̀ olórí burúkú bọ̀dá yẹn ń sọ wípé tóun bá ṣì wà láyé àwọn ò lè wá òkè àbí no problem àwọn ò bá jiyàn àwa ti gbà páyé tiwa kò balance ó yẹ àwọn ò jiyàn páyé tiwa máa balance bọ̀ sórí báwọn ṣe wà máa ṣèkà fún wọn wọ́n máa bọ̀dá yẹn bó ṣe wà yẹn in fact
a máa pa ni Ọlọ́run a máa pa wọn. Forí yín dànù àti wá àtàwọn bá community gbogbo ayé yín máa bàjẹ́ dànù. Ẹ mọ. Sábà wà fi wàhálà kọ́ ọdún lẹ́yìn Ọlọ́run. Mo fẹ́ pè fún ìbòsíbílítì ẹ̀ pé wọ́n kú lọ́wọ́. Ẹni bọ́ọ̀lù tó bá mú bàálì kúrò nínú bí. Máa lù tí ẹ bàjẹ́. Kí ni mo sọ? Mo máa lù. Ọlọ́gbọ́n bàbá wèrè yẹn ò sí lè ṣá. Mo mọ̀ pé máa jíṣẹ́ fún kékeré ní tọjọ́ yẹn o. Tóró wèrè á torí pé òun ti ní connection. Mo wá bí mo halẹ̀ mọ́. Ó wá arrest èmi, ó gbé mi lọ station. Mo ti wá padà dé sí mo rẹ̀ ti gbọ́n. Torí bó ṣe fà ẹ́, ó tó ń ronú fún ọmọ tó mú mi sí station àti bá yé ẹ̀jẹ̀. Kẹ́tí jẹ́ ìyá yín ẹ̀gbọ́n. Mo máa lọ ní station o. Èèyàn lọ́dẹ̀ ṣe station fún. Àwọn máa lọ, a tún máa padà wá. Ó ti yé ibẹ̀ yẹn ń ṣe àwọn padà bọ̀. Ẹ la ìdí nílẹ̀ o. Ẹ jíṣẹ́ fún ibà fún ayé ẹ̀bù. Ọlọ́run máa padà la pátì tó ní ìyá ẹ̀. SAAMU ALAJO. SAAMU ALAJO. Hello sister mi. Ẹ jọ̀ọ́ ṣé máa wà nílé láti ní di weekend throughout weekend. Ẹ wo mo kàn fẹ́ wá spend the weekend pẹ̀lú yín ni. Okay, máa wà nílé. Àǹtí yìí. Tí wàhálà bá ti ṣẹlẹ̀ ló máa fẹ́ wá di sá lọ kó dáa. Ẹ wo ẹ má wọrí tí wèrè kan ló wà ní tó ń sọ̀rọ̀. Ẹni wèrè ẹ̀gbọ́n àgbàyẹ ẹni wèrè ṣẹ́gbọ́n ẹni wèrè. Okay. Ẹ káàbọ̀. Ọ̀dà Sàámú ẹ máa bọ̀. Ẹ má wọlé. Kí ló ṣẹlẹ̀ ní? Ẹ wo bọ́dá Sàámú, ọmọ burúkú tó wá síbẹ̀ lọ́jọ́ yẹn tó wá náà yín mọ́ bíbá yìí yẹn tẹ mú lọ sí police station. Ẹ wo ọmọ yẹn ló wá pẹ̀lú àwọn ẹ̀gbọ́n ẹ̀ o, wọ́n lu gbogbo àwọn tó bá bíbá yìí àtàwọn tó jókòó dé ibi, wọ́n lu everybody, wọ́n fẹ́ lu gbogbo wa ṣe léṣe. Ọmọ kan lu èmi. Ọmọ tó wá lọ́jọ́ yẹn. Èèyàn kan lórí láyà nù èmi. Ẹgbẹ́ ta ló nà mí? Wọ́n bí èèyàn kan dà kó sún mi tó máa fọwọ́ kàn mí. Bọ́ kò sí wàhálà ṣá. Àwọn mẹ́ta kan jókòó bí wọ́n dúró dè mí. Ẹlẹ́rìn ẹ̀yẹ jáde ó dò mí síta. Ìwọ̀ wá jáde ó wá níwọ̀ ní máníjà. Àwọn bọ́ìsì yẹn á dé ìyẹn àwọn ọmọ olójú ẹyin wọ́n bẹ̀rẹ̀ sí ní nà yín. Àyèké tó gbà yẹ kúrò nílé ṣà ìwọ̀ tún gbé bọ̀. Wọ́n kí ìwọ náà mọ́lẹ̀ wọ́n lù ẹ̀ mọ́ bí ìdí àràgbèdì oṣù wọlé wọ́n lù gbogbo yín mọ́ bí. Àbí bó ṣe bí tẹ́ fẹ́ sọ fún mi bóyá ìṣẹ̀lẹ̀ bí. Wọ́n wá nà yín ọwọ́ inú ilé lọ wọ́n mú ọ wọlé. Bẹ́ẹ̀ sọ fún bọ́ọ̀lù ṣe mọ́. Gbogbo tó ṣẹlẹ̀ pátá kò sí tí mi ò rí. But problem tí mo ní ni wípé báyìí ṣe wà yìí òjò ni brave. Tó ẹgbẹ́ brave ẹ dẹ̀ ní knowledge ni ó yẹ kẹ́ ẹ ṣe kíní kan ó yẹ kẹ́ ẹ bá wọn lagídí kankan yín lápá àbí kan pa kan nù. Bìkan tó bá yẹ pọ̀ kàn yín lápá àbọ̀ kàn yín lẹ́sẹ̀ ẹjọ́ máa ṣe é rò ó. Ẹjọ́ torí Ọlọ́run kọ́kọ́ yàn lápá gọ́vùnà àdásì. Nítorí ibi tí mo bá kèsì lọ màá make sure wípé wọ́n jẹ́lì gbogbo ìdílé olójú ẹ̀yìn. Wọ́n á jẹ́ àtòhún àtàwọn ọmọ ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta tọ́wọ́n bá pa wọ́n kọ́fẹ́ yín wọn tàgbà mo fẹ́ kọ́ fún wọn ní 120 years imprisonment. Sàámú ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn. Bí mo ṣe máa ṣe gangan nìyẹn but màá wá bẹ̀rẹ̀ sí ní kíní kan màá tún lọ sí police station màá tún lọ arrest wọn. Màá jẹ́ kó padà wá síbí tó bá ti wá débi jọ torí Ọlọ́run evidence láti proof ní kọ́kọ́ apá èèyàn kan evidence ni ìyẹn láti proof lọ́dọ̀ ọlọ́pàá. Ẹ̀yin máa jẹ́ kọ́ wá síbí kọ́ wá kọ́kọ́ lẹ́sẹ̀ ẹ rí pé olójú ẹ̀yin àtàwọn ẹbí ẹ̀ wọ́n ti kú ẹ rí káyé wọn ti bàjẹ́ máa tún victimize wọn. You trust me? I will go back to that station.
mo máa rú iná sí wọn wọ́n á tún lè padà wá síbí wàá lè ní concrete evidence. Bọ́dá Sàámú ẹ má ṣe Bọ́dá Sàámú ẹ wọ àlàjẹ kò já Bọ́dá Sàámú. ẹ mú àtẹ̀tí kúrò lé. tí arábìnrin àti àwọn ọmọ ẹ̀ tí wọn ò bá kúrò nínú community abẹ́gbọ́ ẹnìkan máa commit suicide èmi ni mo sọ bẹ́ẹ̀ téèyàn kan ò bá wá commit suicide fúnra ara mi máa dáràn kan tó jẹ́ pé máa fi arrest mi síbi nítorí àwọn ọmọ ẹ̀ ni o àbí nítorí ẹbí ẹ̀ gangan máa ṣú ẹ̀ olójú ẹ̀ máa ṣú ẹ̀ kí ló wà bẹ́ẹ̀ àwọn ọmọ ẹ̀ ń hùwà òṣì wọ́n hùwà rádaràdá bó dẹ̀ pé kan nínú wọn mo dẹ̀ sọ fún ó tán bó dẹ̀ ṣe wá bá mi nìyẹn ó downgrade mi jù ìlú mi ó mú ó fọ́nká gbogbo ẹ̀ ó mú ó sọ́sọ́sọ̀tọ̀ lémi kó lọ́dún mo dùkọ̀ lọ́mọ jọgànjọgàn lémi. But Mr. Sàámú nígbà tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ kí ló dé tẹ̀yin ò wá sí station láti wá report. nígbà tẹ́ gẹ́rì mi ṣebí second home mi ní police station ọwọ́ kan ni mo pè wọ́n DPO tó jẹ́ senior yín tó jọ̀gá yín gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tó di pẹ́ yìí débi ọ̀rẹ́ lèmi àti wọn kábọ̀ torí pẹ́ yìí àtàwọn ọmọọṣẹ́ yìí mo pè wọ́n lọ́wọ́ kan 2-3 days ló lóun bí lóòótọ́ nígbà tó wà ń bí yẹn òun yìí wọ́n rán ọmọ kan wá bá mi bí àbúrò lọ́mọ yẹn jẹ́ sí mi ládùúgbò tó ti yẹ yín sìn ó fún mi ní 120,000 mo dẹ̀ jẹ́ kó fúnra rẹ̀ mọ́ abọ́ kò tán nínú mi wọ́n tún wá kóra àwọn wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n tún wá bá mi lé mo wò wọ́n lọ́ọ̀kan wọ́n tún dá gbogbo inú ilé mi rú wọ́n náà sọ wípé àwọn gbọ́ pé mo ní pé tí n bá ṣì wà láàyè wọ́n ràn tó wà láàyè wọn kò ní kúrò mo sọ bẹ́ẹ̀ lóòótọ́ pé wọ́n ràn yẹn ò ní kúrò àmọ́ wá ìtànṣe máa wá bá mi nílé in the first place tó máa wá da ìlú mi rú inú sì ń bí mi nì inú bí mi nì. Bọ́dà Sàámú kò rí báwọn ṣebí pẹlẹbẹ ló wá sọ fún mi mo sì gbèrí yín jẹ́ mo ní Bọ́dà Sàámú ò lè ṣe mo sọ bẹ́ẹ̀ mo lè ṣe bẹ́ẹ̀ mo gbèrí yín jẹ́ kódà mo wò pé kí la lè mọ fà èmi àti Bọ́dà Sàámú ọjà débi tí wọ́n wàá bá mi jáde bí ọmọ Bọ́dà Sàámú. má gbẹ̀rí mi jẹ́ mo sọ bẹ́ẹ̀ lóòótọ́ wípé tí bá ṣe wà láàyè wọ́n yẹn ò ní kó lára wọn inú tó ń bí mi ni. Bọ́dà Sàámú ṣé tó bá yẹ pé ìwà néèyàn bí bẹ́ẹ̀ ti ṣẹnu tẹ́ ẹ rojọ́ máwọn ọmọ mi lẹ́sẹ̀ tí wọ́n tún wá kó wọn sáhàámọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀. èmi ò robi sáwọn ọmọ ẹ o èmi ò robi sí ẹ o mi ní kí tí ẹ má dà o àwọn tó mọ̀ mí o inú òbínú ni mo ti sọ èyí tí mò ń sọ báyìí àwọn ọmọ ẹ dà ní nǹkan kan bàbá ní mọ́tò mẹ́wàá kí mi má ní kankan kò ní nǹkan kan ṣe ìbínú ni mo fi ń sọ nítorí tọ́mọ ẹ ṣe fún mi àmọ́ ó sọ pé pẹ̀lẹ́bẹ̀ ló wá sọ fún mi mo gbèrí yín jẹ́ mo lè ṣe báwọn. pẹ̀lẹ́bẹ̀ ló wá sọ fún ẹ. òun ló wá sọ fún mi. ẹ sà ẹjọ bó mo lè tọ́ sí. rẹ́sùn wà bẹ́ẹ̀. ẹ ṣe mo ń bọ̀ àìtí yìí dùkà pẹ̀lẹ́bẹ̀ ni. pẹ̀lẹ́bẹ̀ ló wá sọ fún mi. ọ̀gá ọlọ́pàá ló máa gbà tí n bá bèrè owó mi tó bá lóhùn òní ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. máa lọ mọ́tò pínpín máa tẹ́ fèrè tó ń tẹ. Bọ́dà Sàámú kí ni wọ́n ṣe ń yọra mi lóru. ó ti sùn ọwọ́ ẹ mọ̀ náà yàn àbí ṣé wọ́n fẹ́yàn sí bí ṣé èèyàn sùn tiẹ̀ láti bí ọdún kan ṣọ́ọ̀ṣì èèyàn sí bí. Bọ́dà Sàámú mo mọ̀ rẹ kẹ́ kí lè wà bí lóru ni. a ṣí èrè ọmọ yìí ọtọlẹsẹ tó ṣẹ̀mí tẹ́lẹ̀ mo dé bí o tún tọ̀ mú olórí burúkú aṣẹ́wó lójú àlá àwọn ọmọ tó wá sínú ilé bí tó wá dànù ilé ìrú ìyá àwọn ọmọ olójú ẹ̀yìn ìjọ mọ̀kẹ́ wèrè ó dẹ̀ lọ bá olójú ẹ̀yìn lé ó sọ fún olójú ẹ̀yìn wípé èmi ní wípé àfi tí n bá kú tán
láyé àwọn ọmọ ẹ̀ tó lè dà mo dẹ̀ sọ bẹ́ẹ̀ lóòótọ́. ìyẹn wá ní kí wọ́n ti torí ẹ̀ lù pa bọ́dà Sàámú. torí ọmọ ṣe máa wo mi ṣùṣù tó máa ṣerú ẹ̀ fún mi mo sọ bẹ́ẹ̀ àmọ́ ṣé mo rán sọ lójú ẹ̀yin. ìwọ náà ṣọ́run ẹ̀ ń ṣẹ ni. ṣé mo ṣe. Etí mi ní bọ́dẹ̀ Sàámú sọ pé tí àwọn ọmọ tó bá ṣe wà láyé pé kò tó ṣe àwọn ọmọ ọmọ ẹ̀ pé kò ní lọ bọ́dẹ̀ pé lọ́jọ́ kan máa bí tèmi náà mo ṣe lọ sọ fún pé kó wá kó ṣe pọ̀. mímọ ẹnu ẹ ni mo fẹ́ lù. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣìkà. ẹ̀gbọ́n náà wà. Àlàyé kí ló ṣẹlẹ̀ ṣe wọ́n pè mí pàdé sọ̀kọ́ tó fẹ́ sọ náà. ẹ bá yín sọ̀rọ̀ náà. èwo ni ìpàdé wèrè ẹ kúrò lọ́nà fún mi jọ. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ̀yin méjèèjì ni fẹ́ bá sọ̀rọ̀. mo mọ̀ páàmù ni mọ́mí dùn ara àmọ́ tabaníkà rò dáadáa irú èmi ń sìn nǹkan kékeré ló máa ń bí mi láì kéèyàn máa disrespect mi òun ló máa ń trigger mi. ṣé mi ni mo wá láìkì disrespect ni anybody tó bá lọ disrespect máa fọ́ọ̀kẹ́ mọ́ ìyá anybody lórí ni. Àlàyé fara ìbàlẹ̀ ìyẹn kọ́ mò ń sọ mo kàn fẹ́ ká rò ó ni torí bí kinní ṣe ń lọ yìí kò worst tó báyìí tẹ́lẹ̀ o honestly kò worst tó báyìí tẹ́lẹ̀ rárá ṣùgbọ́n mo fọkàn sí pé àtìgbà tí a ti lọ sọ́dọ̀ sọ bẹ́ẹ̀ yẹn ẹ̀gbọ́n ó dà pé nǹkan ní tẹ́lẹ̀ ọdún náà sọ bẹ́ẹ̀ ń jọ yẹn tí wọn náà lọ ń support wọn ẹ wá ń ṣòṣì ẹ̀gbọ́n ṣe rántí àtìgbà yẹn ló ti burst sí ó dà pé kí a má lọ kọjá bá ṣe ro èmi ń feel pé bóyá bẹ́ẹ̀ sì ni ká lọ bẹ sọ. dágbájá sábẹ́ oṣù ọlọ́fẹ́ lọ bẹ̀ mo ti sọ pé kí ló dé tó fi bí ẹ tó bí mi náà ẹ ò lọ́pọlọ náà lórí ẹ ṣe pa kúrò àkọ́jọ́ náà. dàpọ̀ ó máa tẹ́ ọ ẹ̀gbọ́n ẹ sọ kankan báà lè lè ṣe jẹ́ gbọ̀ngàn lọ. Àlàyé ìwọ mò ń bá wí náà sóòrí ọkọ̀ sọ sí ìwọ tó wà lẹ́yìn. ẹ̀yin la wá bá o ohun ìwúrí ló jẹ́ fún mi nínú community pé wọ́n pè mí pé kí n wá bá yín ká wá bẹ̀ yín àwọn ọmọ ìwọ́n náà ti ṣẹ̀ àwa bẹ̀bẹ̀ ìyá wọn ló pè mí torí ẹ̀ la ṣe wá sá ẹ bá wa gbàdúrà fún wọn because a fẹ́ kí kankan nu àmẹ́tẹ̀ẹ̀ta kó yọ sọnù nínú community wa yìí torí ẹ̀ la ṣe wá ẹjọ́ pásítọ̀. Alàgbà ẹ dákun mo bẹ̀ yín ni ẹ ṣàánú mi ẹ ní fojú sunkún ọmọ ẹ ní dààmú lórí àwọn ọmọ yín ẹ dákun ẹ bá ń dáríjì wọn èmi tiẹ̀ wò pé ogun ti ń ṣẹ́bọ̀ ngbọ̀n ti fúnra wọn ṣèpàdé tán ti pè mí pé tó àwọn ń lọ bẹ sọ bẹ́ẹ̀ o páwọn fẹ́ lọ bẹ pásítọ̀ sọ bẹ́ẹ̀ o mo ní ni mo bá sáré pè wọ́n pé kí wọ́n dákun kí wọ́n tẹ̀lé mi ẹ dákun ayé yín ò ní bàjẹ́ ẹ ṣàánú mi alàgbà ẹ bá ń dáríjì wọn ẹ bá ń bẹ Ọlọ́run kó dáríjì wọn ẹ dákun. ọ̀dà madam ẹ dákun. lórí àwọn ọmọ yín ẹ ò ní fojú sunkún. àmín Jésù. lórí ara yín ẹ ò ní fojú sunkún. àmín Jésù. mo kí yín gan ní sáà o ẹ kú ìfẹ́ Ọlọ́run á túbọ̀ nífẹ̀ẹ́ yín àmín ìbànújẹ́ ò ní jẹ́ ti yín. àmín Jésù. ẹ dìde. ẹ ṣé wá lágbà ẹ ṣé wá lágbà ẹ ṣé. Ọlọ́run ló ní ìdáríjì lọ́dọ̀. ẹ ṣé sá. kò sí ohunkóhun tí ènìyàn lè ṣe. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù. àmín. àwọn ọmọ rẹ wá síwájú rẹ Ọlọ́run ẹ̀yin ni wọ́n wá bẹ́ẹ̀ o torí wọ́n mọ̀ wípé ẹ̀yin gangan làwọn ṣẹ̀ sí ó yá wá dáríjì wọn. àmín Jésù. Jésù Kristi. Madam. Alàgbà. gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run ṣe ń bá mi sọ lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí Ọlọ́run orí òkè sọ bẹ́ẹ̀ ṣe ń sọ ó ní nǹkan ìkọ̀kọ̀ kan tẹ́ ẹ ti ṣe láti lè bẹ́gbẹ́ pé ọ̀rọ̀ àkọ́ o nǹkan àṣírí kan ti wà tẹ́ ẹ ti ṣe rí láti lè bá ẹgbẹ́ pé kí ni nǹkan náà. agbe o mo fẹ́ kó o gbóhùn mi ròkun àlùkò wá gbóhùn mi rọ̀ṣà odídẹrẹ́ o wá gbé
lẹ́nu mi wèlú wo mi tẹ́yẹ tí ń ṣẹnu wómúwómú pọba ọ̀hún ni ọmọ aṣẹ́gilájẹ́ ìwòrì ọmọ àlàpólà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan tó gorí ìrókò ẹ̀yà kíkakaka tí ń polówó ajé tantan owó òní làkínú ó bólóko alájí ẹni òní làkínú ó bí ni ẹmú kan ẹ̀yà ẹ fi lé lọ́wọ́ mo kí yín kú oríire o ṣe rí ìtẹ́lẹ̀dá yín mú yìí ń jẹ́ kó yé mi pé ọkàn yín ò ní balẹ̀ yóò fi yín lákàlàkà bí igi àdárọ̀ madam baba can you hear me bẹ́ẹ̀ ni sir you will suffer before you jọrọ̀ bẹ́ẹ̀ ni ńgbà tẹ́ ẹ bá ti jẹ gbogbo ìyà yìí tán tẹ́ ẹ ti yí dá láàrin pé ń jẹ ìyà yìí òun ni ọlá tí yín ó fi dé lẹ́ẹ̀fi lówó lẹ́ẹ̀fi dẹni abí láwùjọ bẹ́ẹ̀ ni mo wí fún yín ṣé ẹ mọ̀ pé títa ríro báyìí láàkọlà tó bá jiná tán òun ní doge ìkòkò tó bá máa játa ìdí ẹ̀ ó kọ́kọ́ gbóná ọmọ tó bá máa ga ẹsẹ̀ rẹ̀ àti rìn o. bàbá ṣé mo lè béèrè ìbéèrè kan. You are free to ask. ẹ dákun irú ìdààmú wo ni. ìyẹn lèmi ò mọ̀. ó dà ẹ jẹ́ n tún béèrè nǹkan mi fún bí ìgbà mélòó ni. àfìdí ẹ̀ hàn mí jẹ́ kí n yé mi àmọ́ ohun tí mo mọ̀ tó dá mi lójú ni wípé ẹ sọ̀fà ẹ jìyà ẹ sànná ní nígbà tẹ́ ẹ bá wá ti yí dá tán tẹ́ ẹ ti lówó yìí ṣé ẹ mọ òkun. bẹ́ẹ̀ ni bàbá. ẹ sì mọ̀ sà. bẹ́ẹ̀ ni bàbá. ẹnìkan kì í rí di òkun a kì í rí di ọ̀sà. bẹ́ẹ̀ ni. wọn ò ní rí di bẹ́ẹ̀ ṣe rówó yín nítorí owó yín yóò pọ̀ jaburata yóò lọ sálálú bí ọlá omi. ẹlẹ́dàá mi mọ̀mọ́ jẹ́ ń dààmú jù ọlọ́mọ jẹ́ ń dààmú jù kí n tiẹ̀ lò ó lọ àwọn ọ̀rẹ́ mi wọ́n ń fowó sàpọ̀ sí mi ni sẹ́rí èyí tí ò ní mọ́tò nu wọn kọ̀mọkọ̀ wà ní gbogbo wọn ni wọ́n ti lò èmi nìkan náà ni àfi kí n máa já láti ibì kan sí ibì kan wọ́n sì lẹ́ni tí ò mọ ibi tẹ́gbẹ́ rẹ̀ ti là yóò wulẹ̀ sáré kú ni ọ̀pọ̀ nínú wọn náà bàbá kí n sọ fún yín ìtànṣe náà rèé. yóò ṣeé ṣe yóò ṣeé ṣe pẹ̀lú àmọ́ ẹ dààmú o. what. mami sọ bí pé ilé mọ̀ mọ́ òdùnnú wà lórí ìsúnbà Jesus my jeez. And I was very brilliant in school. First class student, mami. Ẹ ṣàánú mi. Ẹ dákun ẹ mọ́ wò mí rẹ̀. Ẹ ṣàánú mi ẹ bá mi bẹ̀ Ọlọ́run mi mọ́ mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ gbà mí ẹ ṣàmìrí. Ẹ ra mi kalẹ̀ alàgbà. Mo bẹ̀ yín ni ẹ bá bẹ̀ Ọlọ́run ẹ ṣàánú mi o. Ọlọ́run tí gbogbo wa ń sìn, òun ló lè ṣàánú èèyàn. Ẹ wo irú condition tí wọ́n gbé yín sí. Wọ́n ní kẹ́ ẹ tó lè bá ẹgbẹ́ pé wọ́n lè máa dààmú. Ẹ wá jọ́ṣẹ́ ìdààmú báyìí. Ìdààmú ipò alàgbà ó pọ̀ agbára mi ẹ̀ka agbára mi ẹ̀ka. Wọ́n wá lè máa dààmú. Nígbà tẹ́ wá ń dààmú yìí. Ẹ jọ tówó yẹn bá wá dé tán. Orí àwọn owó gan-an lè fẹ́ ná owó yẹn. Alàgbà bàbá Ọlọ́run ẹ ṣàánú mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ìbùkún Olúwa ló ń múni là láì ṣe làálàá rárá. Ṣé wàá rí nǹkan báyìí? Bàbá ẹ gbà mí ẹ dákun ẹ rà ń kalẹ̀ ẹ mọ́ dorí kodò bàbá ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. Ìyá. Bàbá. Ẹ farabalẹ̀ o torí pé àgbà tí yóò bá farabalẹ̀ á fara gbọ́ta. Ṣé ẹ mọ̀ mí dáadáa ṣá? Mo mọ̀ yín. Ẹ mọ̀ mí? Mo mọ̀ yín dáadáa. Ṣíọ̀ ẹ mọ̀ mí rárá. Èmi ò kòkò mẹ́kí ọmọ ajímú tábà oògùn. Kékeré ni mo ti mórí ajagun jẹun wálé ayé. Bàbá mi kọ́ mi ní dáwọ́ mo mọ̀ dá, ìyá mi kọ́ mi ní títẹ̀ ẹsẹ̀ mo mọ̀ tẹ̀. Àjẹ́ ni ìyá mi ẹ̀mí gan èyí ṣe kékeré ẹlẹ́yẹ. Nǹkan téèyàn bá dọ́dọ̀ mi nígbà òun fẹ́ ṣe òun lèmi ṣe fún. Ṣé ẹ rí iṣẹ́ tí mò ń ṣe yìí mo mọ̀ dáadáa tí mo ní sátífíkèètì ẹ̀ ni o. Ẹ lè wá fi ti yín bá tèmi jẹ́ ẹ lè kó bọ́ lọ́wọ́ o. Ẹ ti gbọ́ ohun tẹ́ ẹ fẹ́ ṣe òun mo ṣe fún yín. Mo sì sọ fún yín gbà náà yín pé ẹ sáré yín pé ìdààmú òde bá yín yín pé ẹ sọ̀nà ní. Àmọ́ wọn ò mọ̀ pé lórí ọmọ ni wọ́n ti mú yín o, wọn ò mọ̀ pé wọ́n ti bí ọmọ mú yín o. Bàbá ẹ ṣàánú mi mo ti dààmú mo ti jìyà
ẹ ṣàánú mi bàbá ṣé ti ẹ̀ mọ̀ tó tẹ̀ wá ńlẹ̀ báyìí n ò ṣe mọ́. ẹ ṣe kí ni mọ́. bàbá n ò ṣe nǹkan kan mọ́. àbẹ́ ń ṣe wọ́rọ́ ni ṣé ẹ fẹ́ ṣẹ̀sìn awọ́rò ni. ẹ dúró ná ṣé ẹ ti ráre ayé rí. rárá. ṣé ẹ ti fi 200,000 ṣe burí kátẹ́gùn dẹ̀ fẹ́ lọ lọ́wọ́ yín. ẹ fẹ́ ṣòfò dànù. lẹ́yìn tẹ́ ẹ ti lọ táṣìírí wọ́n ní ọba kì í táṣìírí ọba máa ń bo àṣírí ni ẹ̀yin ti lọ sọ̀rọ̀ àbí. wọn ò dédé sọ wọn bí mi ni wọn béèrè lọ́wọ́ mi ni. wọ́n béèrè ẹ sì dáhùn lóhùn. bẹ́ẹ̀ni. àbí ó ń bì mí o ìbéèrè ìbéèrè ó ń bì mí o ìbéèrè ẹ ti lọ rè dáhùn. ẹ lọ táṣìírí tó yẹ kẹ́ ẹ bò wọ́n fún yín lẹ́bà ẹ̀ ń wá síbí nǹkan tó yẹ kẹ́ ẹ tọwọ́ bọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ti dá wàhálà lẹ́ o àkọ́kọ́ mo bá ṣe tún yín hùn ná ẹ wá gbọ́ mi tàbí kẹ́ ẹ gbọ́ mi dáadáa ọ̀nà àbáyọ méjì péré òun ló wà fún yín ọ̀nà àbáyọ àkọ́kọ́ ó dáa bàbá wọ́n ó fún yín ní igbá kan ẹ̀yin ò wá lọ wá bíi kẹ́ẹ̀gì 21 sọ́dọ̀ yín nílé igbá tèmi bá fún yín òun lẹ́ẹ̀ máa lọ fi bu omi lódò láti aago 6 alẹ́ títí wọ ìdájí igbá yìí ẹ máa fi bu omi lódò ẹ máa lọ rọ́ sínú kẹ́ẹ̀gì ńlé. bàbá wo kí ló ṣe yín. aago 6 rọ̀lẹ́ ni màá mọ̀ fi gbá tọ́ omi lódò ìmọ̀ fi tọ́ omi báyìí ìwà lọ́mọ rọ́ sínú kẹ́ẹ̀gì nílé. fún odidi 21 days tí yóò gbọ́dọ̀ yẹ. ẹlẹ́dàá mi o. ìyín ò dúró bẹ́ẹ̀ ẹ fẹ́lẹ́ dàálẹ̀. ẹlẹ́ẹ̀kejì bẹ̀ ni pé bóyá kẹ́ ẹ má fojú rí àwọn ọmọ yín títí tí Elédùmarè ó fi pè yín. ẹ wo bí ẹ má commit suicide síbí. tẹ́ ẹ bá lọ forí la táìsì tàbí ẹ kó bá tọ́lọ́pàá bá dé tó bá ní where were you when this happened. ẹ má kó bá mi o. bàbá ẹ mọ̀ sí bẹ́ẹ̀ ẹ bá ń wá nǹkan ṣe sí i. nǹkan tá a lè ṣe náà mo sọ fún mi. ẹ bá ọrọ̀ ajé mo ṣe ẹ bá ń wá nǹkan ṣe sí i. èmi mo wá aago aláago ṣiṣẹ́ tán bá níta lọ wọ aago aláago mo mọ̀ pé mi ni àmọ́ ẹ ṣàánú mi ẹ mọ̀ ṣe bá orúkọ yín lè kàn sí ni ẹ mọ̀ ṣe bá aago aláago ẹ wá ní sùn wọ́n ní gẹ̀rí mi bó orí lágbájá ẹjọ́ ṣé ṣéèpù orí yín jọ ti lágbájá. mo mọ̀ pé kò jọ ẹ bá wọn nǹkan ṣe sí baba ìní kúrò mi ìwọ̀n ta ẹ ní kúrò mi ìní kúrò mi ìyá yìí mo ń sọ fún yín ẹ má jẹ́ baba ìní kúrò mi. SAAMU ALAJO SAAMU ALAJO SAAMU ALAJO SAAMU ALAJO oṣù bá tán mo fẹ́ gbowó mi SAAMU ALAJO oṣù bá parí mo fẹ́ gbowó mi SAAMU ALAJO SAAMU ALAJO máa gbó owó mi púpẹ́. wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. máa gbó